Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ní ìrìn àjò, most especially àwa ọmọ Èkìtì kété, Èkìtì àgbèwá o. Ìkan nínú àwọn bàbá wa ní Yorùbá self-determination movement ní Èkìtì ni mo wá bá wọn ní àárọ̀ yìí. Bàbá ẹ dárúkọ yín fún Daniel Káyọ̀dé Ayẹni tẹjọ́ ọmọ bíbí ìlú Ìpotì Èkìtì state wo ni sà? ní Èkìtì state yìí náà ni o èmi jẹ́ olùkó gọ́ọ̀mù. ẹ ṣé bàbá mi, a máa rí yín bá àgbà yín adalẹ́ sà. Mo rí pé ẹ jẹ́ olólùfẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa, gẹ́gẹ́ bí àgbàlagbà sà, ǹjẹ́ ẹ lè ṣàlàyé nǹkan tó ìyàtọ̀ tó wà láàrin self-determination, ìyẹn òmìnira pátápátá, àti regional government? Ẹ ṣé. Yes sir. Ó ṣòro láti fi ikú wé àrùn. A lè rí àrùn wò, ikú ò ṣeé wò. Kábíyèsí. Nígbà tí a bá sọ pé ènìyàn ti wà láti well over 100 years ago, tólúwa ẹ̀ bímọ tí ó lè fà débi tí ó rìn, kí wá ní olúwa ẹ̀ sọ pé òun wá lẹ́yìn ìgbà tí Ọlọ́run dá olúwa ẹ̀ ní pípé? Torí ní ilẹ̀ Yorùbá Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá ilẹ̀ Yorùbá ní pípé ni, in all ratifications ni ó ti ṣe wá láṣepé. Tá a bá bẹ̀rẹ̀ wẹ́dà tí a ń lò, tí a bá ronú sí àkókò tí àwọn changes máa ń wáyé, ìgbà òjò àáròjò, ìgbà ẹ̀rùn àárí ẹ̀rùn, ìgbà ọyẹ́ la máa rí, ìgbà òtútù là mú. Kì í ṣe òtútù tó tún máa ṣe ara ní jàǹbá. Àwọn ilẹ̀ tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fúnra ara ẹ̀ dá ládàá pé òní ilẹ̀ káàárọ̀ àjíire. Náà tó bá dẹ̀ tó wá rí báyẹn, kí a fi lè ní oore ọ̀fẹ́ àti lo àwọn àlùmọ́nì tí Ọlọ́run fi ṣodo sí ìpínlẹ̀ yìí, òun ló ṣe dá irú àwọn ènìyàn tí ó dá síbẹ̀. Torí pé ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run ó dọ́gba ni. Tó bá ti wá rí bẹ́ẹ̀, tí àwọn kan bá dẹ̀ ń sọ fún wa pé ibi tí ẹ wà yìí aṣálẹ̀ làwọn wà, kí wá ni ó yẹ pé kí wọ́n ṣe? Kan dẹ̀ wá sí pé ok, nǹkan tá a ṣe ni pé ibi tó lọ́n dá yín sí yín o, kì í ṣe bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ wà. As a result, wọ́n bẹ̀rẹ̀ sí ń pààyàn kiri. Restructuring tí wọ́n ṣe ó ti kọjá. Èpè ní restructuring eléyìí tí wọ́n ṣe. Ó dàbí ìgbà tó máa sọ fún un pé wàá rí ṣe ṣùgbọ́n ọwọ́ ẹ̀ ò ní tẹnu. Kábíyèsí. Wàá rí ṣe ṣùgbọ́n ọwọ́ ẹ̀ ò ní tẹnu. Kí wá ní èrè pé olúwa rí ṣe nígbà tọ́wọ́ ò bá tẹnu? nígbà tọ́wọ́ ò tẹnu. Fún díẹ̀ yìí ohun tó burú jáì ni. Ibi tó rí bá dẹ̀ ti dání sí lèèyàn ń gbé. làyẹn máa ń gbé. Kò yẹ kí a wá decide fúnra ara wa lẹ́yìn ìgbà tí Ọlọ́run mọ nǹkan tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó fi demarcation sí àárín wa. Ìyẹn ní tẹ̀ ń sọ ni wípé Yorùbá Ìgbò Ìgbò ọ̀tọ̀, Ìgbò Haúsá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá wa. Ó dẹ̀ fi ààlà sí àárín wa. Pé ní tẹ̀ ń sọ ni pé à ń ṣe yọkan. Àìṣe kan rárá. Àìṣe kan. Èdè wa ò rí bákan. Oúnjẹ wa ò rí bákan. Àìwọṣọ bákan. Àìhùwà bákan. Àìgbé ìgbé ayé bákan náà. Wá tí àwọn kan fi lè dé kan ni wọ́n fẹ́ parí papọ̀. Lẹ́yìn ìgbà tó jẹ́ pé Yorùbá fúnra ara ẹ̀ kan tó ṣe amalgamation ni Ọlọ́run ti sẹ́ẹ̀tì wọn tán dẹ̀ ti dá òmìnira wọn lò kó tó di pé ẹ wá máa rí wọn together. Ìyàwó tipátipá. Ìyàwó ó fẹ́ okọ̀ yẹn ó wá di
àápọn sí wa lọ́rùn àwọn ló wá kù tó ń ṣe àkóso almost everything gbogbo ohun tí ọlọ́run alààyè tó dá sí orílẹ̀-èdè Yorùbá there's no sense. Hello ma ọya máa bọ̀ wọ́n béèrè ẹ̀gbọ́n máa bọ̀ mo ní wọ́n béèrè yín àwọn àlejò mi ọ̀hún mo ní àlejò bàbá Èkìtì ẹgbà kẹrin. Hello mọ́mí mi. Ṣé dáadáa lẹ́wà o? Àdúpẹ́ bọ́lọ̀ ma máa pè yí padà máa pè yí padà. Yes sir. Ẹ má bínú ìyá mi náà ni wọn.